Hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé àsìkò yìí. Ṣáàfíà ni. Àwọn èèyàn mi á ní ṣáàfíà ni. A kú bójú ọjọ́ ṣe rí. Àbọ̀ Ọlọ́run adájú lórí wa. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ Naomi, Queen Naomi àti àwọn ẹbí ọkọ ẹ̀, pàápàá jùlọ àwọn obìnrin ìjọ̀gbọ̀n yẹn, àwọn sísítà kábíyèsí, ẹ̀gbọ́n kábíyèsí. Èmi ò mọ nǹkan tí Naomi rà nínú gbà wọn. Ṣé títorí pé Naomi jẹ́ Christian ni tó fi wá fẹ́ àwọn oníṣẹ̀ṣe ní ọ̀dọ̀ wọn? Àbí bribe tán lọ ń gbà lọ́dọ̀ àwọn àlè kábíyèsí, pàápàá jùlọ Mariam tán lọ ń gba owó lọ́wọ́ Mariam gbogbo ìgbà, tí Mariam ra mọ́tò fún wọn ní gbogbo ìgbà gẹ́gẹ́ bá ṣe gbọ́. Bẹ́ẹ̀tì lẹ́nu ọjọ́ mẹ́ta a gbọ́ pé nígbà tó ń sọ wípé ó bíbejì, Mariam bíbejì, tí ìbejì tí wọ́n ń ṣe awuyewuye lórí ẹ̀, àwọn náà wá ti tọ́ sókè tán ní Mariam àwọn ò ní gbà kó gbọ́mọ yẹn fún àbúrò wọn tó jẹ́ kábíyèsí, nítorí pé irin ẹsẹ̀ Mariam ò mọ́. Àwọn mọ tẹfúntẹ̀dọ̀ Mariam pẹ̀lú bó ṣe dénú ààfin. Wọ́n ti ríra wọn, wọ́n ti mọ̀ pé wọ́n rí ìbàjẹ́, wọn ò fẹ́ sọ. Wọ́n rí nǹkan tí ò dáa, wọ́n pa á mọ́. Wọ́n ṣe mẹ́nu mọ́ torí pé Mariam ó ti fi owó ṣìkẹ́ wọn, ó ti fowó bà tiwọn jẹ́. Allegedly bá ṣe gbọ́. Bẹ́tẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta a gbọ́ pé wọ́n ṣe gbọ́n mi sí omi ọ̀tọ̀, pé kì í ṣe ẹ̀gbọ́n àwọn ni Mariam máa gbé ọmọ yẹn fún, torí àwọn ọmọ bọ́mọ ṣe báwọn ọmọ yẹn ṣe wáyé. Ìyẹn tí ẹ̀kọ́ ni ká wá sọ. Now, ìyẹn kọ́ ni mo bá wà o. Ní báyìí, pẹ̀lú Naomi, bóyá Naomi ò dẹ̀ ní owó tí Mariam máa ń kó fún wọn, torí èmi ò mọ̀ káwọn èèyàn wà láyé kó jẹ́ pé tí ọ̀fun lẹ̀rọ̀, àbí báwọn náà ṣe máa ń sọ tọ̀fun lẹ̀rọ̀ lọ́rùn, àbí kí náà ń sọ, báwọn náà ṣe sọ. Wọ́n láìkì àtẹnujẹ, wọ́n láìkì jẹkújẹ, wọ́n dẹ̀ láìkì kọ́ máa tójú bọ ohun tí ò sọnù, ojú kòkòrò. Ìgbà kan lágbọ́ pé ṣùgbọ́n wọ́n fi ilé ọkọ wọn lè wá jókòó sáàfin bíbá, wọ́n wá gbé láàfin àwọn mẹ́tẹ̀ẹ̀ta kó tó di pé nígbà tí Naomi wà ńbẹ̀ o, wọ́n jókòó sáàfin, wọ́n máa control nínú Naomi torí pé ọmọ yẹn jọmọdé. Ọmọ yẹn jọmọdé. Orí Naomi máa dà fún gbogbo àwọn tó ń fẹ́ lọ síwájú Naomi láàfin. Orí Naomi máa dà. Lọ́rọ̀ kan ṣá o, lọ́ba ni àwọn pípù yẹn wọ́n yìí ṣe tẹ̀mbẹ̀lẹ̀kun ìwà ìkà, torí èmi ò mọ nǹkan tó fẹ́ gbà nínú gbogbo ìwà tó ń kù yẹn àwọn ẹ̀gbọ́n Mariam ọmọbìnrin. Wọ́n ní Mariam, àwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin, ẹ má bínú. Ẹ mọ̀ pé slip of tongue kò lè ṣe kó má wáyé, ẹ má bínú. Naomi ni mo fẹ́ sọ pé àwọn náà mọ nǹkan tí Naomi gbà lọ́wọ́ wọn tí wọn ò jẹ́ kí Naomi bẹ̀tẹ̀ Ọlọ́run máa béèrè lọ́wọ́ gbogbo àwọn tí tó ń jẹ Naomi lẹ́sẹ̀ láàfin yẹn. Àwọn tẹ́wọ̀n fẹ́ kí Naomi kó rídìí jókòó nílé ọkọ ẹ̀. Ẹ fi wọ́n lẹ̀. Ọlọ́run ọba ìyanu, òun la fi wọ́n lé lọ́wọ́. Tó wọ́n yà gbójú lọ́lúwa kì yóò kò lè pòfo. Naomi, Ọlọ́run bẹ ní ìdí àrò tó ń sebẹ̀ fún náà, tó wà ní ìdí àrò tó ń sebẹ̀ fún Naomi. Yes, ó máa tó jiná. Agbára Kristi Jésù Olúwa wa. Naomi máa yọ ayọ̀ ẹ máa pọ̀ sí ní ààfin yẹn.
tógo bá jẹ́ ti Ọlọ́run Jésù Kristi lókè. Lọ́ba ni ó ti wá nígbà tó wọ́n ló wà ní church náà yẹn, ó gbọ́ wọ́n tún fọ̀ fúnpa ẹ̀gbọ́n ọkọ ẹ̀ ò báyìí. Wọ́n ló sunkún kúrò. Meanwhile, àtúnṣe ń gbọ́ pé ó ti sọ àsọtẹ́lẹ̀ ní ààfin yẹn nípa ẹni tí ìyẹn Prince Adétúnjí. Wọ́n ló ti sọ àsọtẹ́lẹ̀ nípa nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Kan bóyá wọ́n gbà ó bí wọ́n ò gbà, bóyá wọ́n wéèvẹ̀ ó bí wọ́n ò wéèvẹ̀. Bẹ̀tẹ̀ wọ́n ṣàṣọ pé wọ́n ti ń rí kinní yẹn, pé Naomi ti rí kinní yẹn. So, a mọ̀ bó ṣe wá jẹ́ kó tó di pé wọ́n ní Prince Adétúnjí tó ṣaláìsí. Kí Ọlọ́run kó ṣàánú wọn, kó tẹ̀ sáfẹ́fẹ́ rere. Torí a fẹ́ wọn ṣùgbọ́n Ọlọ́run fẹ́ wọn jù wá lọ. Bẹ́ẹ̀ ni o, bó ṣe wá di pé ó ti lọ kí wọn níjọ́ Sunday, ìjọ́ tó gbọ́ yìí kí ni ó sáré lọ kí wọn. Ṣèbáàná Tuesday ó tún lọ. Wọ́n tún bóyá Tuesday àbí ṣé èdè ni Tuesday ó tún dé ní wọ́n ní ó tún lọ lánàá ó lọ Sunday. Bóyá mi rò pé bóyá ó sùn bóyá kìíní o. Bẹ̀tẹ̀ ìgbà tó wá ń bọ̀ gẹ́gẹ́ bí nǹkan tó ń ta gbọ́, wọ́n nígbà tó ń bọ̀ ó wá mú Tádéníkáwò dání. Why not? Ṣé báwọn ẹbí Tádé dání ní káwò, àwọn ẹbí ọkọ ẹ̀ ni. Ó dẹ̀ mú ọmọ yẹn dání pé kí èsì bàbá ẹ̀ gan lè máa béèrè pé ó mú Tádéníkáwò. Bí ìpín kó tiẹ̀ rí pé nǹkan tí ní èèmù Naomi ni pé Tádéníkáwò ọ̀nkùlẹ̀ báyìí Tádéníkáwò rẹ̀ ṣe ọmọdé mọ́. Ó láti sọ fún un. Ọ̀nkù ẹ̀ báyìí, dádì ẹ̀ báyìí, ẹ̀gbọ́n dádì ẹ̀ báyìí torí gbogbo wọn ni dádì Tádéníkáwò. Nǹkan báyìí ṣẹlẹ̀ sí i gẹ́gẹ́ bí ọmọdé. Ó ṣàmù pé kó wá lọ, kó tiẹ̀ lọ bá bàbá ẹ̀, kó tiẹ̀ kí bàbá dádì. Sorry o, nǹkan kan tó ṣẹlẹ̀ ṣẹ́bùn. Kò sí ọmọ kékeré kan níbì kan. Tádéníkáwò dẹ̀ gbọ́n ju èjì ẹ̀ lọ bó ṣe wà yẹn. Wọ́n ní bí ọmọ ọlọ́mọ bí Naomi dẹ̀ ṣe mú ọmọ dání, ó mú dání. Ó jà. Ṣé is it a crime? Kí ọmọ yẹn mú. Ṣé ó yẹ bí gbogbo kìíní yẹn ó mọ̀ pé tí bàbá ẹ̀ bá tiẹ̀ tó Naomi bá tún débẹ̀ lánàá. Ó máa ní Tádé ńkọ́, mú Tádé nìkan ṣẹ̀lẹ̀ mọ̀ pé kò rí kò sùn wọn àti bàbá ẹ̀. Bó ṣe mú dání. Wọ́n ní kí ló dé tí ó dẹ̀ mú ọmọ yẹn dé ààfin lánàá. Ó bá dádì ẹ̀ ó ṣe gbogbo bá dádì ẹ̀ ṣe rẹ̀. At the end of the day, wọ́n ní àwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin, àwọn mẹ́ta yẹn, àrò mẹ́ta tí kì í dọ̀bẹ̀ nù wọ́n yẹn. Wọ́n ní bí wọ́n kàn ṣe fọwọ́ mú Tádéníkáwò. Ó di kẹ̀kẹ́ wọn lọ mú sínú yàrá wọn. Ṣé mọ̀ pé àwọn náà máa ní yàrá náà nínú ààfin. Wọ́n mú lọ sí apartment wọn. Wọ́n wá tilẹ̀kùn mọ́ Tádéníkáwò. Pé Tádéníkáwò padà sọ́dọ̀ yẹ ẹ̀ àbí débi pé ó fẹ́ padà s'Ákúrẹ́. Àwọn ti seize ẹ̀. Ṣẹ́yìn náà ní orin ìlú wo nìyẹn? Èdèkéde wo nìyẹn? Láì bá yẹ ẹ̀ sọ, láì bá kábíyèsí sọ, láì tiẹ̀ jẹ́ kí wọ́n tiẹ̀ mọ̀ bó ṣe ń lọ. Gbogbo yín lẹ wá sympathize, lẹ wá sí kinní, tẹ wá ṣáájú Prince Ọlátúnjí, Adétúnjí. At the end of the day, ẹ̀dẹ̀ lọ́wọ́ mú ọmọ. Ṣé ìyẹn náà bá yín sọ? Ṣé kán fi Tádéníkáwò pamọ́ ló wá kàn? Àbí kán yanjú kán sọ̀rọ̀ nǹkan tó wà lẹ̀ kán dẹ̀ yanjú ẹ̀? Kẹ̀rí bọ́yá àwọn ilé èṣù tán fẹ́ fa èṣù lẹ́sẹ̀. Kí là ń sọ? Kí là gbé? Kí là jù? Ọmọdà wọ́n láwọn ti seize ẹ̀. Queen Naomi tó bá ń lọ s'Ákúrẹ́ kó máa bẹ́sẹ̀ sọ̀rọ̀. Àwọn ti seize ọmọ yẹn, ọ̀dọ̀ wọn ló máa gbé láti ìsinsìnyí lọ. Kó tó pé 1 year ní ọ̀dọ̀ àwọn, ọmọ yẹn á mọ gbogbo tradition ààfin. Á mọ kiri. Torí àwọn ò mọ bó ṣe lọ seize ẹ̀. Tradition ti ẹnìkan náà lọ́mọ yẹn mọ̀. Ọmọ yẹn ò mọ ti bàbá ẹ̀. Ṣé bó ṣe ń sọ, ṣé bó ṣe yẹ kó rẹ̀ rí nìyẹn? Ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Kí là gbé? Kí là jù? Kí là ń sọ tó dùn lẹ́nu àwọn obìnrin mẹ́ta yìí? Ṣé wọ́n pé làákàyè ta ní yìí? Ọlọ́run ló fún èèyàn. Èèyàn kan dídé sọ pé òun ní làákàyè. Ta ló fún ẹ làákàyè? Bó ló ti gbà? Ta ló fún ẹ? Ta ló dá ṣe?
ó kù díẹ̀ káàtó. Wọ́n ní àwọn alàgbà àwọn tó ń mímí ìkà tó ń láìkí Naomi. Wọ́n ní ẹ pé nǹkan tó yí àwọn obìnrin yẹn ṣe ó dà, wọ́n support ẹ̀. Àwọn kan support ẹ̀. Àwọn kan ní báwo ló ṣe máa rí àwọn tí ó support tó jẹ́ pé àwọn tó máa rí rere tó máa ṣe tí rere dẹ̀ máa bá wọn títí ọjọ́ ayé wọn. Àwọn yẹn náà tó wá support pé madam ó kù díẹ̀ káàtó wọ́n ń ṣe báyìí. Wọ́n ń ṣe báyìí. Tó bá jẹ́ pé ẹ ní ìdọ̀mọ̀ ẹ lọ bá Naomi lákùrẹ́. Wọ́n á jókòó wọ́n á sọ. Kí ṣe pé kò kàn kí ọmọ mọ́lẹ̀ tó wá bá bàbá ẹ̀ ṣeré kó ní ẹ ti seize wọ́n fa ìṣù lẹ́sẹ̀. Bọ́tà gbọ́ ni wọ́n ní ìyẹn wà ńlẹ̀ tí wọ́n ṣe gbọ́ mi sí omi ọ̀tọ̀ pé kí Naomi máa lọ. Kí ni ìtumọ̀ yẹn? Níbo náà ìjọ́ wo ni rádaràdá bẹ̀rẹ̀? Ṣé ẹ rí iṣẹ́? Ọlọ́run á wín ni wọn. Ọlọ́run Naomi á wín ni wọn. Agbára Kristi Jésù. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n fi tó yín létí pé nǹkan tó tún ṣẹlẹ̀ ni kẹ́ bá dá sí, kẹ́ bá share, kẹ́ bá like, kẹ́ bá subscribe, ká wá fi tó kù sí comment section. Kájọ máa sọ̀sọ̀ nípa kájọ gbọ́ra wáyé lórúkọ ti Baba àti ti Ọmọ àti ti Ẹ̀mọ́. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run á dájú. Jésù Kristi Olúwa wa. Àmín.